أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Tọ́pìkì tí a fẹ́ gbé yẹ̀wò nísìn òun ni mirathu al-mafqud. Mirathu al-mafqud. Báwo la ṣe pínkún ẹni tí a rí mọ́ tó sọnù? A kọ́kọ́ júwe kí ni ń jẹ́ ẹni tó sọnù ká tó lè mọ bó la fẹ́ gbé ọ̀rọ̀ yẹn ká tá a bá rí mọ́. Al-mafqudu fil lugha nínú èdè tí wọ́n bá ní nǹkan sọnù bí ma'na ad-da'i òun lẹni tó pòórá tá a rí mọ́, òun lẹni tí ó pòórá kí nǹkan pòórá ká má rí nǹkan mọ́, òun ní jẹ́ al-mafqud. Nínú gbólóhùn ọlọ́run ọba àlekèọlá, ọlọ́run sọ pé qalu nafqidu suwa al-malik. Nígbàtí àwọn ọmọ ẹ̀yà Ànábì wa Yusuf alayhi salatu wassalam tí wọ́n wá oúnjẹ lọ sí ìlú Misra, tí wọ́n wá rí òṣùwọ̀n ọba mọ́, wọ́n wá pariwo pé òṣùwọ̀n ọba ó ti pòórá mọ́ wa lójú àrí mọ́ o. Nínú èdè kí nǹkan pòórá ní jẹ́ bẹ́ẹ̀. Àmọ́ lábẹ́ àgbọ́yé sharia Islam, huwa al-ghaib òun lẹni tó farapamọ́ tá a rí mọ́, alladhi inqata'a khabaruhu, tí ìró tá a máa gbúrò nípa èèyàn tá a gbọ́ kankan pàtí ẹ̀ mọ́. Wa khafiya atharuhu, orípa rẹ̀ gan ó parẹ́ mọ́ wa lójú. Fala yadri wala yudra ahayyun huwa am mayyitun. Kò wá sẹ́nìkan tó lè fọwọ́ sọ̀yà wípé ẹni yìí ń bẹ láyé ni àbí ó ti kú. Ìtí ń jẹ́ pé èèyàn sọnù nù lábẹ́ àgbọ́yé sharia Islam, a ní gbúrò ẹ̀ mọ́, a lè rí nípa rẹ̀ mọ́. Kò wá sẹ́nìkan tó lè sọ pé pàtó ń bẹ láyé kò sí láyé mọ́, ó dàrú mọ́ kálukú lójú. Hukm al-mafqud, kí ni ìdájọ́ tí sharia gbé kalẹ̀ fún ẹni tí a rí mọ́? Al-fuqaha, àwọn àfáà tọ́lọ́run tó ní kẹ́sìn yé ju àwa yìí lọ, wọ́n ti ṣàlàyé, wọ́n sì gbé àwọn òfin, àwọn ìdájọ́ kalẹ̀ fún ẹni tí a bá rí mọ́. Wọ́n wí pé fala tuzawwaj imra'atuhu, wọn ò gbọ́dọ̀ fẹ́yàwó ẹ̀, wala yuwarrath maluhu, owó rẹ̀ tó fi kalẹ̀ wọn ò gbọ́dọ̀ tí ì pín, wala yutasarraf fi istihqaqihi, gbogbo dúkìá rẹ̀ ẹ gbọ́dọ̀ tí ì bọ́ síbẹ̀ kẹ́ máa lò ó, ila an yu'lama haluhu, títí tí wọ́n fi mọ ìṣesí rẹ̀ ṣé ń bẹ láyé ni àbí kò tiẹ̀ wá sí mọ́, tí ó fi dájú. Wa yadhharu amruhu, tí ọ̀rọ̀ rẹ̀ ó fi clear sí gbogbo èèyàn. Min mautin aw hayatin, ó ti kú ni ń bẹ láyé ni, aw tamdi muddatun yaghlibu ala dhanni annahu mata fiha, àbí tí àwọn àsìkò kan tó fi wá kọjá lérí rẹ̀ igbó ti wá pẹ́ débi pé lágbájá kò lè sí láyé mọ́. Wa yahkumul qadi bi mautihi, ẹ̀yin náà kọ́lẹ̀ wá sọ pé ó ti kú náà nù, ẹjá bọ́ síbi nǹkan rẹ̀ ká máa lò lọ. Rárá o, adájọ́ sharia Islam, adájọ́ ẹ̀sìn tí ó fọ̀rọ̀ ẹ̀sìn yanjú rẹ̀, ọ̀dọ̀ rẹ̀ láti gbàṣẹ wípé ó yá o, lágbájá ó ti kú, ẹ máa lọ lè bọ́ sínú nǹkan rẹ̀, ẹ máa lọ lò. Àmọ́ láìṣe bẹ́ẹ̀ ẹnìkan ò gbọ́dọ̀ dédìí dúkìá rẹ̀. Bẹ́ẹ̀ bá gbúrò rẹ̀ mọ́, ó sogún ọdún sọgbọ̀n ọdún ni, lábẹ́ sharia Islam bó láti ṣe nínú dúkìá ru ẹni bẹ́ẹ̀ á ṣàlàyé. Tó
ní ayé Sayyidina Umar Sayyidina Ali radiyallahu ta'ala anhu, obìnrin kan ó lọ sunkún bá wípé ọkọ mi àrímà. Kí ni Sayyidina Ali sọ níjọ́ náà? Ó ní hiya imra'atun ubtuliyat, sẹ́rọ́bìnrin yìí àdánwò ló kàn bá o, àdánwò ló bá, falitasbir, kó lọ ṣe sùúrù, la tunkah, ẹnìkan ò tí ì gbọdọ̀ fẹ́, hatta yatiha yaqinu mawtihi, títí tí ó fi dá lójú pé ọkọ rẹ̀ ń kọ́ ó ti ṣe kíni, ó ti kú. Tọ́ bó ní ṣe wá dáyàn lójú, ìgbà wo là á dúró dà, ìgbà wo lóbìnrin ó ní sùúrù dà tá a fi mọ̀ pé sam ọkọ yìí ti kú. Al-muddatu allati yuhkamu fiha bimauti al-mafqud, àsìkò gbèdéke tá a dájọ́ pé ẹni yìí ń kọ́ ó ti kú, bó lásìkò náà. وقد اختلف العلماء في المدة التي يحكم فيها بموت المفقود على مذاهب. àwọn àfáà tọ́lọ́ ní kẹ́sìn yéjọ àwa yìí lọ, wọ́n ti ṣèyapa ẹnu wípé ìgbà báyìí ìgbà báyìí ìgbà báyìí. ìròrí kálukú lérí ẹ̀ ó yàtọ̀, kálukú wọ́n sì ní tán gbẹ́sẹ̀ lé lábẹ́ ẹ̀sìn. wọn ò ṣe pẹ̀lú ìfẹ́nu, wọn ò ṣe pẹ̀lú ìròrí lásán. awalan, alákọ̀ọ́kọ́ al-ahnaf, àwọn mazhabi Abu Hanifa, àwọn ní ẹni tá a bá rí mọ́ á wá wo àwọn akẹgbẹ́ rẹ̀ ládùúgbò wípé ṣé wọ́n ń bẹ lérí ilẹ̀ ayé àbí wọ́n ti kú, àwọn tán jọ bí wọn ní sàwáwù kan náà, ṣé wọ́n ṣẹ́kù àbí wọ́n ti lọ. àmọ́ Abu Hanifa gangan ìtò òun wílẹ̀ ọ̀rọ̀ ọ̀hún ni pé ti ṣe ọ̀hún sánà wọ́n retí ẹni wọn fún 90 years. mazhabi ẹlẹ́ẹ̀kejì, mazhabi Imam Maliki, òun ní 70 years láàrètí rẹ̀ dà. ìjẹ́ kílẹ̀ rí? ó ní bẹ́ẹ̀ ni arígbà wà nù àdísì Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, àdísì tó gbajúmọ̀ ni. kílà Ànábì wí, ó ní a'maru ummati ma bayna 60 wa 70. Ànábì wa Muhammad ní ọjọ́ erí táwọn ìjọ mi ó mọ sábà lò tí ó pọ̀ jù láàrin 60 sí 70 ni. ìtumọ̀ ẹni pé a wà wúre tí rẹ̀ fún pé só ti pé ọmọ 70 years. wa yurwa anhu anna man fuqida fi daril islam wa qata'a khabaruhu kana li zawjati an tarfa'a amraha ila al-hakim. tó bá ṣe pé ààrẹ nìyí mọ́ nínú ìlú islam tí islam ti ń darí ìlú náà ni, obìnrin ní lẹ́tọ̀ọ́ láti pariwo rẹ̀ lọ sí ọ̀dọ̀ adájọ́ ṣẹ̀ríà islam. adájọ́ ṣẹ̀ríà islam wọ́n wá ṣe kí ni, wọ́n wá fún obìnrin ní gbèdéke ọdún 4 tí wọ́n bá ti rí mọ́, wọ́n ní kó ṣe ìdà ẹni tọ́kọ rẹ̀ kú lẹ́yìn ọdún 4. tó bá ti parí ìdà tán tó gbàgbúrò ọkọ rẹ̀, obìnrin ní lẹ́tọ̀ọ́ àti ṣe kí ni, láti lọ́ọ́ fẹ́ ẹlòmíì. ṣùgbọ́n àwọn dúkìá rẹ̀ wọn ò gbọ́dọ̀ fọwọ́ kàn ó dẹ̀yìn 70 years. àmọ́ lọ́dọ̀ àwọn Ṣàfi'íyà, àwọn ní 90 years làwọn sọ wípé kí ni wọ́n kàn kú ni wọ́n ní 90 years láàfin retí rẹ̀ dà gbogbo nǹkan ní rẹ̀, àti àwọn òtí ẹ̀yànjú ọ̀rọ̀ ìyàwó wọ́n kàn ní gbogbo nǹkan ní rẹ̀ 90 years ni. lọ́dọ̀ àwọn Hanabila tó ṣẹlẹ̀ kẹrin, ọ̀dọ̀ Imam Ahmad, àwọn ní ẹni yìí tó sọnù yìí àkọ́kọ́ wádìí bóòlà àti rí mọ́. ṣégbà tó sọnù sí, ṣégbà tẹ́ni yìí sọnù sí, ṣé ogun ń jà lọ́wọ́lọ́wọ́ ni? tó bá ṣe pé ìgbà tó ogun ń jà lọ́wọ́lọ́wọ́ tí ìlú méjì ń jà láwá rí pé àrí lágbájá mọ́, àwọn ẹni tó kú ara àwọn òkú kan àrókù kan mọ́, ìtumọ̀ rẹ̀ ni pé ẹni ó dájú pé yóò ti kú. tó bá lọ já sí pé bóyá ọkọ̀ ojú omi ló tẹ̀rì ní sínú odò, àwọn ará àwọn òkú kan yọ àróhùn mọ́ títí ó ti dájú pé onítọ̀hún ó ṣe kíni, ó ti kú nù. ṣùgbọ́n tó bá lọ já sí pé àkànrí mọ́ fún àwọn ìdí kan tó ṣe pé èèyàn kan jáde ńlé, bóyá ó lọ fún business, ó travel out, àbí ó jáde ńlé ó lọ fún kíni, ó lọ fún tourism, àbó jáde ńlé ó lọ fún pé ń wẹ̀kọ́ lọ làbá rí mọ́. tó bá rí bẹ́ẹ̀
làákàyè méjì ìròrí méjì ni wọ́n ní lórí ọ̀rọ̀ yẹn. Ìròrí alákọ̀ọ́kọ́ wọ́n retí ẹ̀ fún 90 years kún ọjọ́ tí wọ́n ti bí, bóyá ọmọ 30 years ló kù lé, wọ́n wá kà ó kù 60 years tó bá ti pé bẹ́ẹ̀ a jẹ́ pé òun tọ̀ ó ti kú nù tí wọ́n bá rí mọ́ lẹ́yìn 90 years tó pé ọmọ 90 years. Àbí ẹlẹ́ẹ̀kejì kí wọ́n kúkú darí ọ̀rọ̀ rẹ̀ lọ bá adájọ́ ṣẹ̀ríà Islam tí òun bá ti dájọ́ tó bá ti wòye sọ́tún wòye sósì pé ìgbà wo ló ti jáde, ìgbà wo ni àtìrí mọ́, ibo ló lòun lọ, kí ló dágbére, kí ló ṣẹlẹ̀. Ìtadájọ́ bá gbé ọ̀rọ̀ rẹ̀ kà òun ni adájọ́ lé lérí, òun ládájọ́ lé lérí. Wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam taslima. Ìyẹn jẹ́ bóòlà tí í ṣe níbi ogún ẹni tí àrímọ́ àkànní bọ́sídìí ogún rẹ̀ kákan máa pín lọ, àrímọ́ lóṣù kìíní, àrímọ́ lóṣù kejì, tó bá wá dé ńkọ́ lẹ́yìn oṣù kẹta, àrímọ́ lọ́dún kan, àrímọ́ lọ́dún méjì, lọ́dún márùn-ún, tó bá dé lẹ́yìn ọdún kẹfà. So Islam ṣètò tí àfi ní nira wa la, tá àfi ní para wa la, tá àfi ní máa débi dúkìá lọ́nà àìtọ́. Wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam taslima.